alàgbà ẹ jẹ́ gba Jésù yìí gbọ́ kó lè gbà yín gbogbo tẹ́ ń kó tora yóò lè gbà yín. Ó wàásù Jésù fún ọ láti ìgbà tó ti ń wá bí rí àbí mo sọ pé mo ní Jésù kò lọ sí. Welcome to this channel. This is Aloye TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. Madam, sẹ́rẹ́ ni tó júwe mi fún yín. Ó mọ̀ wípé Ọlọ́run ìpè mi sì wà síbẹ̀. Ọmọ, tí ẹ bá tí ìmọ̀ wòlíì tẹ jókòó níwájú rẹ̀, mò ń bá yín sọ̀rọ̀ nípa wòlíì Awakan. Ṣé rí àwọn kọ́sítọ́ọ̀mù àbíkílẹ̀ ló gbọ́jà yín tó mọ́jà yín lẹ́hùn? Títí ìjọ́ mélòó kan ní ọjọ́ wọn ó dé. Tòótọ́ inú mi á dùn. Tí ẹ bá mẹ tó ó wà wájú yín tí bá yín sọ̀rọ̀ ni ẹ ní wọ́n sọ báwọn. Ẹni júwe mi mọ bí mo ṣe tó. Ikán ni wọ́n júwe ara ẹ̀ lọ bẹ́ẹ̀. Kò sẹ́ni sọ pé kán jẹ́ ọbẹ̀ àbí kìíní kan yẹn kán mọ̀ pé nǹkan bẹ́nu ọbẹ̀ ẹ wá gbọ́. Ẹni ẹ fẹ́ kẹ́ gbà mí táìmù púpọ̀ torí mo ní prógrámù kan mo múra lọ́nà lẹ́ẹ̀dé ẹ̀sìn ní pẹ́ ǹjẹ́ tí ó gbé mi gan ni mò ń retí ẹ wá wọn tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ sáyé láàkí àdúrà tó máa lọ kí ẹ lè máa yẹ wá àní délé wòlíì kẹ́ máa gbàdúrà lọ. Ọlọ́run alágbára Ọlọ́run ìpè mi kọ́ntínú gbé ọ̀gá torí pé òjòjú tì mí rí lórí arábìnrin jẹ́rìí ara rẹ̀. Àmín. Ọlọ́run ìpè wòlíì Awakan káírì mùsíndà o ti ń ṣe ṣìtóríà káírì màṣáyà o sì fún lè ṣe ó yé mi gba ìṣàkóso. Àmín. Lórí tí màdámù yìí bá wa ẹ ṣe àṣepé. Àmín. káírì mùsíndà ẹ máa lọ ní ìṣẹ́gun. Amen. Ẹ wọnú ògo lọ. Àmín. Ẹ lálàáfíà. Àmín. Ẹ gba òmìnira. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ kúṣẹ́ sà. Madam, ọ̀rọ̀ mi ti dayọ̀. Ẹ ti gbàgbé gbogbo tó ṣẹlẹ̀. Ẹ ṣeun sà. Ẹ máa lọ ní ìṣẹ́gun. Olówó ṣàgbọ́ra jọ fún wọn. Olúwa ṣeun. Ẹ ṣe o. Ẹ ṣe àdúgbò o. Ẹ kílé o. Ayé ògbọ́n la wà yìí. Èèyàn bá ṣe ń lọ ìta gbangba àṣẹyìn ìta gbangba báyìí oríṣiríṣi àwọn ẹgbẹ́ àgbà ni ó wà ńbẹ̀ ẹnìkan wá máa pọ̀jẹ̀ lẹ́nu ìta gbangba èmi kò mọ bí n ṣe sí. àwọn kan wọn ní kíni inú ló kó ẹ̀yìn ẹgbẹ́ irú ilé ní ìdẹ́yìn bọ́ tá a bá bá a wòlé rà àwọn kò so owó ilé. Ẹ máa ń ṣe fúlàní fúlẹ́gì wọ́n gbé àwọn ní fúùtì tó báyìí tójú bọ̀rọ̀ sí sí wèrè. Alàgbà. Ṣé bí ẹ̀yin ti lọ tẹ́lẹ̀? Mo ti lọ àmọ́ mo gbà pé fóònù mi sí báyìí. Kí ló ṣe yín? Ẹ mú bí ẹ ṣe ń lọ bá lẹ̀ náà. Inú burúkú kan sáré irun mi wá. Ẹ jẹ́ kí sáré gbé yín lọ sí hospital. Madam, kì í sọ̀rọ̀ hospital. Tí ẹ bá rí mi bẹ́ẹ̀ ṣe dé, ẹ rí i pé mò ń wá kankan lábẹ́ ń bí. Òróró sáínà kan tí mo mú bọ̀ ọjọ́ ni mo wá. Alàgbà, ṣé bí mi ò gbọ́ gbogbo tẹ́ ẹ̀ ń sọ látẹ̀kan? Ẹ tiẹ̀ wá gbọ́ ná. Tí ayé yìí bá wá jẹ́ ayé ogun, ṣé gbogbo tẹ́ ẹ̀ ń kó jọ tẹ́ ẹ̀ ń kó tora yìí, òun ló lè gbà yín ni? Ẹ wá jẹ́ kí n sọ fún yín. Nítorí èyí, òun ni ọmọ bíbí kan ṣoṣo tí í ṣe Jésù Kristi ló ṣe wá sáyé láti gbà wá là. Alàgbà, ẹ jẹ́ gba Jésù yìí gbọ́ kó lè gbà yín gbogbo tẹ́ ń kó tora yóò lè gbà yín. Ó wàásù Jésù fún ọ láti ìgbà tó ti ń wá bí rí àbí mo sọ pé mo ní Jésù kò lọ sí. Drop your comment, like and share this video and don't forget to subscribe to this YouTube channel. Aloye TV, your best entertainment hub.